tó ẹ kálẹ́ ẹ̀yin èèyàn wa a kú bójọjọ́ ṣe rí káàkiri tìbútòrò orílẹ̀-èdè yìí a kú atẹ́gùn tó ń fẹ́ káàkiri lọ́wọ́lọ́wọ́ àwọn tó ti dọ́dọ̀ wọn àwọn tí ì dọ́dọ̀ wọn ẹ̀yin tí ò dọ́dọ̀ yìí kò ní dọ́dọ̀ yìí o atẹ́gùn tó ń fẹ́ yìí atẹ́gùn tí ó fẹ́ mú àìsàn kéékèèké dání ni níjọ́ tí mo kúrò níbi iṣẹ́ wàláhì àwa méjì náà gbé kúrò níbẹ̀ níjọ́ kan ṣoṣo tá Lands Hospital so kọlọ́ba láàánú kó fún wọn kálukú ní okun àtagbára àti ọkàn àti lè fi ẹ̀mí darí atẹ́gùn náà atẹ́gùn yẹn ó yí díẹ̀ báyìí kọlọ́ba láàánú kó fàbò rẹ̀ bò wá tó ọpẹ́ ní fọ́lọ́run ọba Elédùmarè ọba ògóògó ọba àjíkẹ́ ọba afẹ́nifẹ́re ọba àdúrà pé agbenimọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ́rẹ̀gùn ọba alógúnlọ́lá àní ìlẹ́yẹ ọ̀gbọ̀gbà tí gbára àdúgbò abọ́gbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀ náà fìn ìbà lọ́wọ́ rẹ o ọba tó dá ayé òun ọ̀run àrí ìrọ̀ àlá ọba tẹ́bi kì í pa ọba tí kì í tọrọ jẹ ọba tí kì í tọrọ mu ọba tí kì í sunkún ọba tí kì í kábàámọ̀ lórí gbogbo àdáwọ́lé rẹ̀ ọba tí gbogbo nǹkan yé ọba àjípọ̀jọ́ kúdà ọba tí ò ní káwọ́ pẹ̀yìn lójọ́ wájú ọba kankan Elédùmarè wọlá pè lónìí tó ìbà àwọn àgbàlagbà o àwọn arúgbó aṣọ mọ́balẹ̀ àwọn ajẹrun òró àjẹdò èèyàn mọ́bì ìbà yín o kọlọ́run Elédùmarè kó fún wa lókun àtagbára tí ọ̀tá òfin ní yọ̀ wá lórílẹ̀-èdè bàbá wa láàlú ọ̀dọ́ rẹ̀ ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ọ̀dọ́ rẹ̀ o mọ́jà sílẹ̀tẹ̀ mọ́jà tójú ilẹ̀ mọ́lẹ̀ mọ́jà gun ayógun alẹ́sẹ̀ o mọ́jà àjẹsọ́fìn àwọn àgbàlagbà aṣọ ọ̀ka ènìyàn mọ́jà bá wọn tẹ̀ ẹni tá ṣẹ̀ tá bẹ̀ tí ò ní gbà Elédùmarè mọ́jà bá dá nǹkan papọ̀ ọ̀dọ́wọ́ rẹ̀ ọlọ́run ọba àánú gbogbo ntẹ̀wé ayé bá wí òun lẹ̀gbà ọ̀run máa gbà gbogbo eléyìí tá a bá sọ lónìí kárọ̀ ọ̀rọ̀ mọ́ àwárí ọpẹ́ ní fọ́lọ́run ọba àìkèbẹ́kún àìbókún rọ ẹyẹ lórí ìtẹ́ péré lológbó mọ̀ jílọ̀dẹ ẹnìkọ̀ọ̀kan wà o ètò kẹwàá tá a ṣe lánàá ètò yẹn ó mú bínú dání lórí àwọn nǹkan kan tó ṣẹlẹ̀ ló jẹ́ kí bínú wá lórí ẹ̀ ó gbóná lára mi gan lánàá yẹn ẹ mọ̀jẹ̀ parọ́ tẹ̀yìn jẹ àná 9 ìdí ni 10/7/2025 ọ̀pẹ́ ní fọ́lá ọba oṣù yìí náà ti ń tẹnu bepo lọ díẹ̀díẹ̀ ètò tòní ẹ̀kọ́ ráńpẹ́ máa wà ń bẹ̀ abẹ́ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ gan látara àwọn nǹkan kan tó jẹ́ kùdìẹ̀kudiẹ ní sòsáìtì wa afẹ́ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ níbẹ̀ dáadáa kí sì ni ó fa ẹ̀kọ́ tá a fẹ́ káwọn èèyàn kọ́ àwọn tó ń bọ́ ṣeré tíátà tó ń ṣe fíìmù àgbéléwò nílẹ̀ Yorùbá pàápàá jùlọ wọ́n nídìí kéèyàn pè wọ́n ṣàkíyèsí ọ̀pọ̀lọpọ̀ eré kí wọ́n tó ṣe ẹni eré tí ó tàbùkù bá àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kò yẹ kó jẹ́ pé ọwọ́ wọn láti máa bá àwọn kankan bẹ nínú àṣà tí wọ́n máa ń gbé lárugẹ tínú wa dẹ̀ ń lò sí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ kan tó ń bẹ nínú àṣà tí wọ́n máa ń relegate ẹ̀ tí ò dá rárá tó jẹ́ pé ó máa ń ṣàfihàn bí Yorùbá ṣe rí pé àbí bí àwọn bàbá wa àbáwa tá a jẹ́ Yorùbá ìwà wa ò dá culture wa ò dá tó tàbùkù tó kábùkù bá ìṣe wa ẹni kí n ṣáwò ẹnìkan ṣeré ṣùgbọ́n gbà tí mo rẹ́ni tó kọ fíìmù yẹn mo rí wípé ọmọ Akwa Ibom ni kì í ṣe Yorùbá gangan ṣùgbọ́n ó ti pẹ́ tó ti ṣeré
àgbéléwò ló ṣe fíìmù àgbéléwò nílẹ̀ Yorùbá. Fíìmù àgbéléwò tó ṣe yìí ó fi àbùkù bá àṣà Yorùbá àti especially belief Yorùbá, belief, spiritual belief Yorùbá ló lọ tamper lélẹ́yìí tí ó tàbùkù bá àṣà Yorùbá. O kì í ṣe Yorùbá, wọ́n fún wọn ní opportunity ni láti lè, nítorí pé wọ́n bí ọ sílẹ̀ Yorùbá ló fi gbédè Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ believe pé táwọn bá ti gbédè Yorùbá àwọn ti dára wa. Kò rí bẹ́ẹ̀ o, kò rí bẹ́ẹ̀ rárá. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ wa gan tí ń sọ èdè Yorùbá lẹ́nu ni ò mọ value nǹkan tí wọ́n ń sọ, ẹlòmíì ò mọ̀ túmọ̀ rẹ̀. Ẹ ṣẹ̀ṣẹ̀ máa láyé ni pé ìwọ náà wo nǹkan tó sọ yìí so correct, torí pọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀. Bí àṣà kéèyàn wọn sọ pé ọ̀rí kí ni jéró rẹ̀ mọ̀, kí ni jẹ́ jéró? Ṣé jéró wà ní èdè Yorùbá? Ọ̀pọ̀lọpọ̀ ló máa ń sọ kí nìyẹn lè kó bí, ṣùgbọ́n èmi ò láìkí mọ́ correct yẹn téèyàn bá ti sọ̀rọ̀ wájú àyà kúrò ń bẹ̀, bó ti mọ̀ pé nìyẹn Yorùbá òye. Nígbà tí èèyàn máa sọ pé kí ni jéró èèyàn mọ̀, jéró báwo? Àwọn tí ó ní jéró ìran àtọ̀húnrìnwá àwọn Òkè Ọya ni, àwọn Òkè Ọya ló ní jéró. Tí wọ́n bá sọ pé kí ni déró èèyàn, déró ohun wú ni, déró mú lẹ́ni tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ sí, wọn ni kí ni déró rẹ mọ̀, kí ni déró mọ̀? Déró kì í ṣe jéró. So àwọn àṣìwí tó wà ní èdè Yorùbá tí àwọn èèyàn ń lò dáadáa nìyẹn. Kọ́lọ́run jẹ́ káwọn èèyàn mú lò. Kò sí nínú fíìmù yẹn tí mo kàn fi kún ni bí example. Nínú fíìmù yẹn wọ́n sọ̀rọ̀ nípa àbísínwín. Àbísínwín. Kí ni Yorùbá ń pè ní àbísínwín? Kí ni ìgbàgbọ́ Yorùbá nípa àbísínwín? Yorùbá ẹ̀kọ́ pọ̀ nílẹ̀ Yorùbá gan tá a fẹ́ káwọn èèyàn ó mọ̀. Lára àwọn ẹ̀kọ́ tí mo ti palẹ̀ mọ́ ni ẹ̀kọ́ tí mo fẹ́ mú wálé nìí. Ó lẹ́kọ̀ọ́ kan tí mò ń ṣe research lọ́wọ́ lórí ẹ̀ tó jẹ́ mo fẹ́ káwọn èèyàn mọ ìyàtọ̀ àti value èdè Yorùbá, pàtàkì èdè Yorùbá, but mi ò ní pẹ́ tí fèsì sọ lójú ẹ̀, iṣẹ́ ń lọ lórí ẹ̀ lọ́wọ́ underground. Bó ilé tí mo fẹ́ sọ lónìí mo kàn fẹ́ sáré mú wá ni, mo fẹ́ lérí fún mo fẹ́ káwọn èèyàn understand kankan wípé nílẹ̀ Yorùbá a nígbàgbọ́ pé kò sí ìran àbí ìdílé kan tí ò ní àléébù tiwọn. Ìgbàgbọ́ Yorùbá wà lórí ẹ̀ dáadáa tó dájú. Kò sí bí ìran ṣe lè wà tí wọn ò ní àléébù kan tí ó mọ yọ ìran yẹn lẹ́nu, tó fi jẹ́ pé torí àléébù yẹn lọ́pọ̀lọpọ̀ ọ̀ràn ó fi máa sá fún wọn wípé má fẹ́ mọ́ ń bẹ̀ o, tó bá fẹ́ mọ́ ń bẹ̀ yẹn ń bá ẹ̀ ní àléébù wọn o, àfiwọ́ tó bá ní faradà. Torí ẹ̀ látijọ́ àwọn bàbá wa ní máa bá ní fẹ́ yàwó nítorí ìran. Wọn ò ní lágbájá ó ti tó lọ́kọ, tó bá takókò tó bá yẹ kọ́ lọ jẹ́ kí bàbá rẹ̀ ó rí mi. Bóyá wọ́n wò pé ọmọ yẹn bàbá rẹ̀ tètè bí, bàbá rẹ̀ lè mọ̀ mọ̀ nípa ìkìlọ̀ ìrìn àjò bá a ṣe fẹ́ yàwó. Wọ́n wà ní kí bàbá tó bí ọmọ yẹn kó wá kí wọ́n ó ṣèdánilẹ́kọ̀ọ́ fún un. Ọkùnrin náà máa ní o, but mostly ọ̀dọ̀ ọkùnrin ló ti máa ń, ọ̀dọ̀ obìnrin ni àìsàn yẹn ti máa ń pọ̀ jù. Wọ́n wàá pe ọkùnrin sí kọ̀rọ̀, wọ́n ní ọmọ rẹ̀ ọkùnrin àwọn rí pé ó ti tẹ́ ni obìnrin tí ń tẹ̀lé obìnrin kiri, pé kó bá sọ̀rọ̀ pé ìdílé tó bá ti fẹ́ fẹ́yàwó kó jẹ́ kí bàbá rẹ̀ tètè mọ̀, tó dà ẹ́ lọ ṣèwádìí lórí ẹ̀, wọn ò ní jẹ́ kó ọmọ gán mọ̀ páwọn fẹ́ ṣèwádìí lórí ìran tẹ́ ti fẹ́ fẹ́yàwó. Tí ọkùnrin bá fẹ́ lọ fẹ́ ìyàwó ní ìlú òdìkejì tí kì í ṣe ìlú tán ti bíyàn,
because ìlú tán ti bí yín àṣírí gbogbo agboolé tó wà ńbẹ̀ ló máa wà lọ́wọ́ yín nílùú yẹn. bọ̀ tó bá ti jọ mọ́ ìlú òdì kejì ká sọ pé bí àpèjúwe ọmọ Òṣogbo fẹ́ fẹ́ ọmọ Ọ̀fà, ọmọ Òṣogbo lọ́kùnrin ọmọ Ọ̀fà lóbìnrin, wọ́n wá yan àwọn èèyàn méjì kan lágboolé láti jọ, wọ́n wà ní ẹ̀yin méjì yìí àgbéṣẹ́ ìfún yín. Déran ti fẹ́fẹ́ ó ti tẹ́ni obìnrin, ó sì ní ọmọ Ọ̀fà ló wu òun tóun rí tóun fẹ́fẹ́. Wọ́n ń pe agboolé wọn ní ilé Olúawo ní Ọ̀fà. Ẹ̀yin méjèèjì ẹ wá lọ bẹ̀ kẹ́ lọ bá ṣèwádìí lórí àwọn ìran yẹn. Àwọn fẹ́ gbọ́ rìpọ́ọ̀tì kó tó ọ̀run. Ọ̀run ní ọjọ́ 5, òun lọ̀sẹ̀ Yorùbá. Ọ̀sẹ̀ kan tí Yorùbá máa ń kà ọ̀run ni 5 days. Àwọn méjì yóò wá lọ sírú Ọ̀fà. Àpèjúwe ni o. Wọ́n lọ study ní agboolé wọn dáadáa. Kán tó wọnú ilé yẹn lọ pé afẹ́fẹ́ mọ yín. Wọ́n ti wà ládùúgbò tí wọ́n mọ kí àwọn èèyàn tí wọ́n máa lọ bó bá ṣe lé ẹlẹ́mu kan bẹ̀ wọ́n hangi síbẹ̀ wọ́n máa mẹ́mu. Wọ́n mọ̀ pé ọmọ yẹn ń rìn kọjá, tó bá fi lè rìn kọjá bóyá wọ́n ránṣẹ́, wọ́n wà bí yẹn lé ọmọ tí ń lọ ọmọ ta ni, ọmọ lágbájá ni, ọmọ yìí sì dáa o, sọ láìkí ẹni sọ fẹ́ ṣe ti ẹni, àbúrò mi kan ní wáyà pé mo sì ń wọ́n ọmọ tí ó fẹ́ ọmọ àwọn ọ̀ràn wọn dáa o. Ẹ̀wọ̀n research ilé ẹ̀ mọ́nu pé àwọn ọ̀ràn wọn dáa púpọ̀, kódà kò sí tí ń ṣe wọ́n níran wọn. Ntọ́ fẹ́ gbọ́ gangan ni pé kò sí nǹkan tí ń ṣe wọ́n bẹ̀. Tẹ́ni tó bá mọ fámìlì yẹn dáadáa bá wà wọ́n ní ilé àwọn ta nílé àwọn sàkánù àrùnmọ́léegun ní ìṣòro wọ́n ń bẹ̀rùn. Gbogbo obìnrin wọn ò lè má ní àrùnmọ́léegun. Pé ṣe ni wọ́n máa ká sí ọ bá ti lu ibi méjì báyìí ọ̀rẹ́ tí wọ́n máa ká sí ọ. Ó wà dáadáa nílẹ̀ Yorùbá láwọn ìsan oríṣiríṣi. Ìdílé tẹ́ ń wọ́n wọn ní agídí, àìsàn lágídí nílẹ̀ Yorùbá kéèyàn máa bínú fùfù àìsàn ni. Ìgbàgbọ́ Yorùbá wọ́n jẹ́ ó fi yé wa wípé ẹni tó bá aláìsàn àbúrò wèrè lẹni tó bá ní agídí, oníbínú fùfù èèyàn àbúrò wèrè ni nílẹ̀ Yorùbá. So àìsàn kan tó nù wípé ó wà níjọ́ tí bàbá rẹ̀ ṣe tí ìyá rẹ̀ ṣe bàbá rẹ̀, kòkó tí ẹ̀gbọ́n bàbá rẹ̀ gbìn tí bàbá rẹ̀ yọ àdá tó dóko gbogbo kòkó ló bẹ́ lórí lọ, ṣé ìyẹn rẹ̀ nu. Wọ́n wà ní kékeré nìyẹn, ó tún ní àbúrò kan ìyẹn yagbèrè ju gbogbo àwọn ẹ̀gbọ́n lọ wípé níjọ́ tí bàbá rẹ̀ ṣe páànù lé bàbá wọn ló lọ ká gbogbo ẹ̀ dànù tó jò wá ń pa àwọn èèyàn mọ́nú ilé. Ṣé nǹkan ti rí méjì kà nínú bínú pé ìdílé yẹn máa ń bínú gan-an. So táwọn yóò bá padà dóṣogbo wọ́n ní bàbá ọmọ yẹn dá ó sì rẹwà gbàtàrí, ṣùgbọ́n tí wọ́n sọ ń pa wọn kò ṣeé fetí gbọ́. Pé tí yẹn bá fẹ́ ọmọ wọn, tó bá fi lè ṣẹ́ ọmọ wọn àbí ọtí mistake, àwọn oníbínú ni wọ́n lè yọ àdá wá o. Nítorí bá dẹ̀ láwọn ó ṣe kò sẹ́ni tí máa ń yẹ̀ wọ́n lọ́wọ́ rẹ̀ wọ́n ó ṣe o. Àwọn èèyàn ti mọ̀, wọ́n ó sì pé ọkọ ìyàwó rẹ̀ dáa, ṣùgbọ́n tá a bá bọ̀ rè lọ́kọ wà á jókòó yóò wá rò ó pé ṣé ipá rẹ̀ ó ka. Ìyá tó bá bí ọkọ náà wà á jókòó yóò mọ tu ọmọ rẹ̀ pé ọmọ mi wẹ́lòmíì lọ wẹ́lòmíì, èyí tí ìgbọ̀ rẹ̀ ó jà tí ó gun ọlọ́bẹ lóru gbogbo tẹ́ ń rí lé nìyí táwọn èèyàn ń gúnra tíyàwó gun ọkọ ọlọ́bẹ pa tàbí kó gun ìyàwó ní àáké lórí. Àìmọ̀ béèrè fún àìmọ̀ ṣèwádìí lórí ìran òun ló ń kọ́ sí gbogbo wàhálà tẹ́ ń rí nínú ìgbéyàwó lénìí. Tẹ́ ń rí ti ń da àwọn èèyàn láàmú gan. Ọ̀pọ̀lọpọ̀ bìlíìfù yìí pé love at first sight báwo náà ṣe máa ń pè pé ìwọ ló yẹ kó rí ìyàwó ẹ kó wú ẹ kó fẹ́ kò yẹ ká fẹ́ yàwó fún ẹ lọ́wọ́ àwọn bàbá tí wọ́n fẹ́ yàwó fún kò sí lè tí wọ́n bára wọn dalẹ̀.
ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀, ẹ lọ wo percentage àwọn tẹ́ pé wọ́n rí ìyàwó wọn wọ́n fẹ́ fúnra wọn, ẹ lọ wo ilé tó last ń bẹ̀ látijọ́ ratio by ratio ló fi ń depreciate tẹ́ nígbà tó yá ó dorí 98 gbà tó yá ń bọ̀ wá sórí níṣẹ́ ó ti ń wọ bí 30% lọ tó ń survive marriage tó ń survive lénìí bí 30% nínú pé àríra wa fẹ́ra wa àwọn míì orí ọ̀tà ni wọ́n ti túká níjọ́ tó bá ń ṣe wedding fún wọn lọ́wọ́lọ́wọ́ níbẹ̀ náà wàhálà ti bẹ̀rẹ̀ tí ò ní lójú tí ò ní ojú tẹ́ wádìí ẹ̀ tì pé kí ló wá cause problem tẹ́ bá rántí lọ́dún kan tí wọ́n kàn ní pé àwọn ò bá yàn aṣọ wedding mọ́ pé gbogbo aṣọ wedding tó rán láti àpẹẹrẹ owó ńláńlá gbogbo wedding kò sílẹ̀ tó survive gbogbo ẹ̀ ti túká tí ọ̀bọ̀n ìfìní òun ò bá yàn aṣọ wedding mọ́ o pé wọ́n tó bá máa ṣọ wedding wá lọ́dún yìí wàá jókòó tó wà sign paper pẹ̀lú òun tó fowó ra aṣọ wedding nítorí pé àwọn ọmọ òde òní fúnra wa là ń rí obìnrin fúnra wa là ń rí ọkùnrin tá a sọ pé afẹ́fẹ́ fún àwọn òbí wa láti intervene àwọn òbí wa náà ráàyè láti ṣèwádìí lórí ẹni tá a fẹ́fẹ́. àwa believe pé tá a bá ti ríra wa kódà ká lò bóyá 2 years ní the same school àti believe pé a ti mọra wa tẹ́ẹ̀dẹ̀ mọ́ lákìsòkun tí wọ́n gbélé tí ń dà wọ́n láàmú nínú ran tẹ̀fẹ́fẹ́. ìran Yorùbá ètò wà lọ́wọ́ àwọn bàbá wa torí pé a dá ìlànà bàbá yẹn nù ló sọ wá sínú wàhálà tá a wà lénìí tá a fi bọ́ nínú ẹ̀ ìlànà lásọnù tí gbogbo ẹ̀ fi dàrú tí ò fi lójútùú mọ́ ìlànà kí dẹ̀ ló mú lànà wá ọ̀làjú àti ìwé tá a kà ìwé tá a kà kò favour Yorùbá mi ò campaign against ìwé kíkà o ìwé dáa gan o ṣùgbọ́n sọ mú Yorùbá kúrò lóko ẹrú ìdájọ́ bíra wa tájọ dó lónìí ìwé tí Yorùbá kà pẹ̀lú ọdún gbọ́ọ́rọ́ tá a jìyà tá a fi kándù kàwé fi láńtà kàwé ìjọ sọ Yorùbá kúrò lóko ẹrú tẹ́ bá rí ìṣẹ́dá kí pòfẹ́sọ̀ Yorùbá ó máa ṣerú Fúlàní tàbí kí Yorùbá tó jẹ́ dókítọ̀ PhD holder kó mọ ṣiṣẹ́ lábẹ́ mọ́là tàbí kẹ́ rí kí wọ́n máa fi master gun ọ̀kadà ṣe rí ibi tí ewu ti wọ inú ayé Yorùbá pẹ̀lú ọ̀làjú pẹ̀lú pé ìmọ̀ tá a lọ gbà meanwhile mi ò sọ pé ìwé kíkà burú o ṣùgbọ́n gbà tá a fẹ́ gba àṣà ká máa kàwé àgbà pẹ̀lú orí pípé àgbà pẹ̀lú pride pé ọmọ mi ló di dókítà so a fẹ́ fi yan gan lórí àwọn èèyàn kan àmọ́ pé kì í ṣe yan gan ló wà fún tó wà fún ni liberation àfiwé tá a kà liberate a lọ fi yan gan ni pé ọmọ mi ló kọ́kọ́ gun ká ńlá nínú ìlú mi ọmọ mi ló kọ́kọ́ kọ́ ilé tó tóbi jù ilé àwòsífìlà ibi táwọn bàbá wa ti get it wrong nìyẹn so òun ló gbé wa wá sórí ìyàwó fífẹ́ tá a wá ní independent fún ìwọ lọ fẹ́ ìyàwó tó wù ọ́ abẹ̀rẹ̀ sí àwọn àdá ìlànà bàbá yẹn nù ìlànà yẹn wá affect gbogbo wa pátá ó wá kó aṣojú kan mi ìfẹ́ lọ sọ́nà tìwé púpọ̀ lénìí mò ń padà bọ̀ lórí tọrọ wí torí tí ẹnu lè gbé mi lọ tó jìnnà lórí ẹ̀ lórí ọ̀rọ̀ gbéyàwó àwọn nǹkan kan sápamọ́ sábẹ́ ẹ̀ gan tó kọ́ ẹlòmíì yóò kàn déédéé bá rẹ̀ níta òun ti kókó ilé ọkọ òun pé ìjà pé kí ló lè fa wàhálà láàrin wọn àtọkọ ẹ̀ tó fi dèrò ta kò ní lè sọ ọkọ ò ní mọ̀dí tíyàwó fi kúrò lé rẹ̀ dọ́là wọn a máa wòra wọn pé kí ló ṣẹlẹ̀ gan nǹkan tí ò ní túmọ̀ àwọn òyìnbó máa ń pè ní see finish ìwọ àti ìyàwó tó yẹ pé wọ́n lọ rí fúnra rẹ̀ a lot of things lẹ́tí mọ̀ ń pa ara yín bọ̀ obìnrin tó bá fà léèyàn lọ́wọ́ mú rí ẹni tó bá fa ìyàwó lé lọ́wọ́ ẹ lọ́ máa wò ìrìn àjò wọn bí ó ti rí àwọn èèyàn ò mọ́nítọ̀ wọn wọ́n ti rí ọmọ yẹn tán
kì í ṣe obìnrin fine lèèyàn fi fẹ́ obìnrin, kì í ṣe ọkùnrin handsome. Ǹjẹ́ ó ní good character? Ǹjẹ́ ó ní ẹ jẹ́ kí n mú àkàwé kan wá. Àmọ́ a wo fíìmù kan láyé àtijọ́ tí wọ́n ń sọ ń bẹ̀ pé wọ́n polówó ọjà, wọ́n fi fíìmù yẹn polówó ọjà. Ó wá ní bọ́dà wa kan tó ń pè ní Alhaji Taiwo Hassan Ògògó náà fi polówó ọjà lọ́dún náà lọ́hùn. Bàbá tí wọ́n ń kígbe yẹn wọ́n sọ pé Ògògó fẹ́ ìyàwó rẹ̀ ṣùgbọ́n kò ní àná rẹ̀, pé ẹ lọ wo fíìmù yẹn o, níbi tí Ògògó ti ní aya rẹ̀ ṣùgbọ́n kò lánàá rẹ̀. Lẹ́fì mọ̀ pé Yorùbá value àná púpọ̀, náà fi máa ń pa lówe pé ọmọ burúkú ṣe é fẹ́, àná burúkú ni ò ṣe é ní. Tẹ́ ẹ bá fẹ́ ọmọ burúkú, tẹ́ ẹ bá lánàá rẹ̀, ọmọ burúkú sì dálé lọ́dẹ yín, yóò sì ṣàbíyamọ. Ṣùgbọ́n ibi tí láyé òde òní àwọn á rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àná gan ya wèrè jọ ọmọ téèyàn fẹ́ lọ. Àná ni ó mú mọ́tò wá tí ó wà kẹ́rù ọmọ rẹ̀ kúrò nílé ọkọ rẹ̀ pé èmi ò lè jẹ́ olùgbà o, wọ́n ń kọ́ lọ. Ìṣẹ̀lẹ̀ kẹ́ jókòó kẹ́ wo kí ló lè máa fa áwọ̀ láàrin àwọn méjèèjì. Kẹ́ ẹ pè kíní, kẹ́ ẹ pè kejì. Kéèsì kan ṣẹlẹ̀ sí mi lọ́dún kan, ibi tí mo ń lọ kọ́dọ̀ gbogbo bẹ̀ yẹn bọ̀ mo kàn ń fún yín ní àwọn instances àìsàn ní gbogbo ẹ̀. Mo gbé sọ́ndà àìsàn tí ń ṣe ìran kọ̀ọ̀kan tí agbára yín ò ká tá a lọ tọrùn bọ̀. Ọmọ ìyá mi lẹni tí mò ń sọ yìí, ó fẹ́ ọkọ, ṣùgbọ́n éèjì tó fi mọ́kọ wálé èmi ò láìkì ẹ̀ torí òun nìkan lóbìnrin tí ìyá mi bí. Ọmọ ìyá mi ni example tí mo mú àyè. Mo wá bá ọkọ ẹ̀ jà lálẹ́jọ́ yẹn pé torí mo mọ̀ ó close mọ́ wa, ó máa ń wá sáyé àdúgbò bíi tí mo ti máa ń ṣeré lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi bí ọmọ ọ̀ndà wa ni. Mo wá ní ìwọ ló ń tẹ̀lé lágbájá káàkiri ó ní irú nonsense wo nìyẹn. Ìwọ tó pa àṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ṣe admission school, àṣẹ̀bọ́kùnrin ṣe admission ni. Ó ní jẹ́ kọ́ ọmọ yìí náà ó lè lọ school tiẹ̀ náà, ó mọ̀rú wàhálà tí mo ṣe lórí ọmọ yìí tí mo lọ enroll rẹ̀ sí school of science pé kó lè lọ. Ó wá di ìwọ ló fẹ́ jẹ́ olùdènà fún mi lórí ọ̀rọ̀ ọmọ yìí, màá bẹ́ẹ̀ já o. Níjọ́ tí mo sọ yìí mo dìgbájú lu bọ̀bọ́ yẹn torí inú bí mi. Mo dìgbájú lu, mo tó gba nípa gan má jẹ́ parọ́ tàn yín jẹ, tó ṣubú lulẹ̀ nínú àrọ̀fọ̀ tí àbúrò mi tó ní táwọn máa pa kápá òun lòun máa fẹ́. Ọmọ tó wà ní GS3 nígbà tí mo sọ bí àbúrò mi ṣe kẹ́rù kó lé nìyẹn, bá tẹ̀lé bọ̀bọ́ yẹn lọ. Bọ̀bọ́ yẹn kò wá sí abẹ́tẹ̀ ibi tá a ti máa ń ṣeré, kò wá bẹ́ẹ̀ mọ́ nítorí ọ̀rọ̀ yẹn. But ègbèrègbè èmi ti ṣe tèmi, èmi tí mo ṣe wàhálà pé kó lè lọ school ó yé mi. Mo wò pé obìnrin kan ṣoṣo tí màmá mi bí nìyẹn, tó bá dẹ̀ lọ school ni ó pè ìyá wa torí ó ní kọ́ọ̀sì tí mo fẹ́ kó ṣe. Torí ẹ̀ mo ṣe mú lọ sí school of science, at least lọ́jọ́ alẹ́ àwọn òbí ó fi ilé impact ẹ̀, torí ẹ̀ ló jẹ́ kí n mú lọ. But gbà tó lóhun ò ní lọ tó yarí mọ́ mi lọ́wọ́, ó tẹ̀ lọ́kọ lọ. At the end of the day wọ́n lóyún, wọ́n bímọ, wọ́n fẹ́ra wọn wọlé. Ìyá mi gan dúró lé mi lọ́rùn ni pé tí mo dánwò yẹn kí n má dánwò mọ́ láéláé. But mo wá rántí after àgbà bíi 10 years tó ti wà lọ́dọ̀ ọkọ ẹ̀, ó wá pè mí, kì í pè mí, ó ti pe àwọn parent wa nílé pé òun ó fọkọ òun lé, àwọn yẹn ní kó lọ́ fọkọ ẹ̀ lẹ̀. Ọ̀rọ̀ tí mo sọ yìí ọ̀rọ̀ tó yẹ kí n sọ ń tari o, but mo kàn fẹ́ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ látara ẹ̀. Kíníkan wọn ò rí sẹ́tù, ọkọ gan ò gbọ́dọ̀ sáwọn parent mi lẹ́nu tí wọ́n bá pe ọkọ ẹ̀ kò ní dá wọn lóhùn, yóò ṣọ́ọ̀nù wọn dànù, kò respect wọn. Ibi tí mò ń sọ lọ nìyẹn o, pẹ̀lú stand òbí lórí ọ̀rọ̀ ọmọ. Ọmọ yẹn wá pè mí, ẹ̀rù ń bá àti sọ fún mi pé ẹ̀gbọ́n mi dẹ̀ bá mi sọ̀rọ̀, òun lòun gbọ́ mọ̀ pé òun ṣẹ̀ mí lérí àyẹn. Ó wá pè mí ní ọ̀rọ̀ tí mò ń sọ ti pé 5 years now, but wọ́n ti wà bí over 10 years kọ́nà yẹn tó ṣẹlẹ̀.
ló bá ní ha ó fẹ́ pa mí ní o, ó fẹ́ fi mí ṣògo owó ló fẹ́ fi mí ṣe o. ẹjọ́ tó kọ́kọ́ rò nìyẹn. kódà àwọn ò fi lẹ̀, mo fẹ́ kó kúrò nílẹ̀ báyìí o, mo ti ń kẹ́rù mi, mo ní bọ́ wá lọ fẹ́ lọ. ó lóun ti ń kẹ́rù kúrò nílẹ̀, ọkọ ẹ̀ dàjẹ́ ń bá ọkọ ẹ̀ sọ̀rọ̀, ó ní òsílé bóun náà ti bínú jáde. sẹ́ẹ̀dì nọ́mbà ọkọ ẹ̀ sí mi, ó yẹ sẹ́ǹdì ẹ̀ sí mi nìyẹn. ọkọ tí dáàdì mi ti pè mí, mo kọ́kọ́ pe dáàdì mi náà, dáàdì mi náà ti pé kò gbé kàn wá, kò dá wa lóhùn mọ́, ṣe ló ń bú wa. mo ní ẹ ní sùúrù, ẹ jẹ́ ń bọ́kọ sọ̀rọ̀. bọ́kọ ṣe rí kọ́ mi, ó pìkì kọ́ tèmi. mo á sọ fún lágbájá, wọn ń ṣe bó ṣe ṣe yẹn o. ibi ìwọ lọkọ ẹ̀, ìwọ ló ṣàdéhùn pé wàá fẹ́ náà. gbogbo tó bá ti dálẹ̀ wàá máa bá bí ẹ̀ náà ni. àwa náà ta dúró yìí náà, àwa náà má lè jà àwọn ìyàwó wa ni. kò sí obìnrin tó rọrùn tí nǹkan ò bá ti sí, obìnrin máa yárì. ìwọ ni wàá bọ́kú lọ fún wa wá ọ̀nà láti ṣẹ́tù ilé ẹ kí ilé ẹ fi nítumọ̀. anything tó bá ṣẹlẹ̀ jẹ́ kí n máa gbọ́. tó bá ṣẹ̀ pè mí kó bá mi sọ̀rọ̀, mo mọ bí màá ṣe bá wí. mo bá pe òun náà, mo bá sọ̀rọ̀ burúkú sí i. ó fẹ́ kọ́kọ́ lẹ̀ bọ́ọ̀lù fẹ́ lọ. àbúrò pé ó kẹrù tí ẹ wá bá mi bí báyìí. àwọn náà má dánwò ilé yẹn dẹnu ìgbọ́dọ̀ bá ẹ̀mẹ̀kú kọ́ lọ sílé lọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì wa. lọ jòkó tọkọ ẹ̀, ìwọ àti ẹ̀ lẹ́jọjọ yanjú ìrìn àjò yín ẹ̀yin méjèèjì, because ẹjọjọ dá ìrìn àjò yẹn lẹ̀ ni. ẹjọjọ yanjú ẹ̀ ni o. n bá sọ̀rọ̀ burúkú sí i tí njọ́ tí n bá gbọ́ ó bú ọkọ ẹ̀ àbó sọ̀rọ̀ kan ń ṣe fẹ́rẹ́fẹ́rẹ́ lé lórí, màá dẹ́ kọ́ ẹ lọ́mọ ìyá wípé àwa ọmọ ọkọ ọmọ ká tó má lé ẹ o. dúró tí ayé ọkọ ẹ gbọ́dọ̀ bàjẹ́. ìwọ ló rárá rẹ wọnú ayé ọkọ ẹ, ayé ọmọ yẹn gbọ́dọ̀ bàjẹ́ o. mo wá sọ mo fọ̀rọ̀ ọkọ ẹ lé lọ́wọ́, ayé ọkọ tó ń tẹ̀lé ọkọ rẹ gbọ́dọ̀, ayé rẹ gbọ́dọ̀ bàjẹ́ o. ó wá ní òun kọ́ ló fẹ́ bá yé jẹ́, òun ló fẹ́ bá yé òun jẹ́. mo ní rárá, ìwọ ló fẹ́ bá yé ẹ̀ jẹ́. dúró tí káyé ọmọ yẹn fi dáa. àti mo wá sọ̀rọ̀ sí ààrẹ wa balẹ̀. wọ́n wá dèní lọ́rọ̀ tí mò ń sọ yìí, ọ̀rọ̀ bíi 5-6 years ago lọ́rọ̀ tí mò ń sọ yìí, wọ́n ṣe wà papọ̀ dèní. èmi ni mo wá sẹ́tù ẹ̀. ìgbà tí mo pe dáàdì wa pé mo ti sẹ́tù ẹ̀ kankan fọkàn balẹ̀, àwọn á ní kí ni mo sọ fún ọkọ tó fi mo wá rẹ́rìn. mo níjọ́ kí náà tí èmi ń jà ọjọ́ iwájú wọn lèmi rí. èmi ò rí nǹkan tẹ́yìn ń wò, wájú lèmi wò. tẹ́mi bá wo nǹkan tẹ́yìn ń wò níjọ́ yẹn lé ní ìmìnì lẹ́nu ọ̀rọ̀. gbọ̀ wọ́n mọ̀ pé ọjọ́ iwájú àwọn tí wọ́n ń fáìtì lé ní èmi ti rí i pé yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni mo ṣe jà ń jọ yẹn. but nígbà tí mo pe àwọn méjèèjì wọ́n listen sí mi again, because wọ́n mọ̀ pé mi ni mo lè fún àwọn ní solution. mo wá sọ fún pé ṣe báyìí, ẹ lọ rìn báyìí, ẹ gbégbèsè báyìí, dúró báyìí, dúró. mo ṣàlàyé fún wọn bí wọ́n ṣe rìn. inú wọn wá dùn, wọ́n wà papọ̀ dè ní. tọ́rọ̀ bá ti rí báyìí bí yàn ṣe máa ń rìn rè. àwọn ẹ̀kọ́ tó yẹ káwọn dúró kánkọ́ àti tó yẹ kó bí ó study lára àwọn méjèèjì, wọn ò ṣe tán, wọn kàn máa jẹ wọn pọ̀ ká máa bá tiwọn lọ. so púpọ̀ ló wá látọ̀dọ̀ àwọn òbí. nínú fíìmù tí mo wá ń sọ lọ, bí tọ́mọbìnrin yẹn ti ṣe mistake, ọmọ Akwa Ibom yẹn ó wá lọ kọ story wípé àbísíwín ó ní ọmọbìnrin kan lóyún fún oṣù 12, which is abnormal. kóbìnrin lóyún fún 12 months, abnormality nílẹ̀ Yorùbá. medically is an abnormal something. wọ́n ti gbé lọ hospital, gbogbo hospital ò rí ṣe. ẹ máa gbọ́ story yẹn o. wọ́n wá gbé lọ sọ́dọ̀ ìyá Ọ̀ṣun. bí ìyá Ọ̀ṣun ṣe rí, ìyá Ọ̀ṣun ní ilé máa bímọ. ìyá yẹn wá gbé wọ bí ilé agbára lọ, wọ́n wá tọ́jú ẹ̀. kò mú alẹ́ yẹn jẹ tó fi sọ̀kalẹ̀. bó ṣe bí ọmọ yẹn báyìí, inú ọkọ dùn, but lady yẹn kan develop mental problem ni. so tán pè ní àbísínwín. meanwhile inú ìran ló máa ń wà. ó láwọn ìran kan tó jẹ́ pé tí wọ́n bá ní irú issue yẹn, tó bá jẹ́ni tó dàgbà ságboolé ni, wọ́n á ti mọ nǹkan tí wọ́n máa ń lò lágboolé wọn tó fi máa ń kí ọkìnrin yẹn.
kì í ṣe wèrè ojú títì, wèrè tí máa jájà àbí wèrè tí máa mú lọ sí àrò tẹ́lọ̀ dàpọ̀ mọ́ wèrè tí wọ́n ìbí yẹn ló mú kinní yẹn wá. Gbogbo obìnrin ló máa ń ní reaction tá bá bímọ. Ẹlòmíì lè bímọ ẹnìkan bímọ láìpẹ́ tó sọ pé ọmọ omi ò tí ì dà lọ́yàn ẹ̀, ara reaction ọmọ bíbí ni. Àìmọye báyẹn. Ẹlòmíì tó bá bímọ ó lè tibẹ̀ kó wọnú depression. Ẹlòmíì lè bímọ tó tibẹ̀ kó tó oríṣiríṣi ló máa ń ṣẹlẹ̀. Bọ́mbà tí obìnrin yẹn wá develop problem yẹn, ẹni tó ti pass through 12 months tó wá tó ní àbísínwín, ẹjọ́ nítorí Ọlọ́run bó lóye kí wọ́n dá padà sí. Wọ́n ti gbé délé o kí ó tó develop mental problem. Bí ọkọ ṣe ronú nìyẹn ló bá pe ọ̀rẹ́ kan, ọ̀rẹ́ ẹ̀ tó yẹ pé nígbà tí ìyàwó ẹ̀ lóyún 12 months kò rí solution tó jẹ́ doctor. Ṣé ń gbọ́rọ̀ yìí dáadáa? Kò rí solution sí medically, kò rí kankan ṣe sí. Ọ̀rẹ́ lọ́kọ́ wá pè pé ìyàwó òun kí ló lè ṣe, ó kàn bímọ tán ló bẹ̀rẹ̀ sí ṣe wọ́nranwọ̀nran. Ìgbà tí dókítà máa sọ, ó bá ní bo ni ìyàwó ẹ̀ wá, ó ní màmá òun ní káwọn gbé lọ sọ́dọ̀ ìyá Ọ̀ṣun yẹn padà. Bí ìyá Ọ̀ṣun lè ṣe rí ìyá Ọ̀ṣun ní àbísínwìrè ó lóògùn pé bọ̀ yóò lò tọ́sẹ̀ mẹ́ta lọ́dọ̀ àwọn. Ọ̀sẹ̀ mẹ́ta yẹn lọ́kọ ò fẹ́ gbọ́. Wọ́n gbọ́ ọmọ wọbẹ̀, wọ́n ti ń tọ́jú ìyàwó lọ. Bó ṣe pé dókítà ọ̀rẹ́ ẹ̀ nìyẹn, ìyẹn náà bá ní irú nonsense wo nìyẹn? Báwo wọ́n ṣe àwọn wo ló ń pè ní alágbo ọmọ, pé àwọn àgbo tó jẹ́ pé kò ní expiring date, kò ní measurement. Bó ṣe condemn ability àwọn bàbá tiwa nìyẹn. Mo rẹ́rìn mo wá mi rí pé ọmọ yẹn wọ́n á dá nǹkan kan mọ̀ lábẹ́ ọ̀run. Èmi tí mo dúró, èmi ò ń sọ oníṣègùn o, mi ṣe babaláwo, àṣírí tí mo fẹ́ kẹ́ mọ̀ nù. Mi ń sọ oníṣègùn, mi ṣe babaláwo, ṣùgbọ́n adáhunṣe ni mí, adáhunṣe tó mọ nǹkan. Ẹ mọ̀ jẹ́ ń parọ́ tàn jẹ, tí ẹ bá pẹ̀rẹ̀ ládáhunṣe tó sì dúró tì, adáhunṣe ni mí. Lẹ́yìn kí n tọ́jú ara mi àtàwọn ọmọ mi, táànú èèyàn bá ṣe mí ni mò ń máa ń dá sọ́rọ̀ èèyàn. Mi ṣe nítorí kí n lè fi jẹun. Torí ẹ̀ mo ṣe pẹ̀rẹ̀ mi ládáhunṣe. Kéèsì yẹn wọ́n á gbé lọ hospital, wọ́n lọ fìjà gbé obìnrin yẹn kúrò lọ́dọ̀ ìyá yẹn. Ìyá yẹn wọ́n ní kò ní ìdí, ṣé ilé ìwà ń bẹ ńgbà tá a fi ń ṣe ètò ìgbà tó fẹ́ bímọ ni. Ìyá yẹn sọ ńgbà tó ẹ mọ àwọn aláṣọ funfun ìbílẹ̀ wọn ń bínú. Ẹ̀yin ẹ má gbé lọ, ẹ lọ tọ́jú ọ̀tọ́ pé nǹkan tẹ́ fẹ́ nìyẹn, kò sí wàhálà, bó ṣe gbé lọ nìyẹn. Wọ́n gbé obìnrin yẹn dé hospital. Nínú fíìmù ni mo ń sọ, mo kàn fẹ́ correct impression àwọn onítíátà, especially irú ẹni tó kọ story yẹn against the tradition Yorùbá. Wọ́n wá gbé ọmọ yẹn lọ sí hospital. Wàlẹ́ hospital yẹn kò lójú, ó tún fẹ́ fi yí ba ya ọkọ ẹ̀ jálajàla. Inú hospital tán gbé lọ. Nǹkan tí mo fẹ́ káfẹ́ fàyàn bẹ̀ ó ní ìtàbùkù bá àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, culture tiwa. Àwa mọ̀ kóyìnbó tó dé, ká tó bí ìyá òyìnbó láti mọ̀ pé àbísínwín wà nílẹ̀ Yorùbá. Ó sì ní tí wọ́n fi ń kí ọ̀rẹ́. Ó ní nǹkan tí wọ́n fi ń kí ọ̀rẹ́. Ẹ lọ bèrè dáadáa láwọn ìdílé tó máa ń ṣe. Ó níran nínú ọ̀ràn Yorùbá tó máa ń ṣe, kì í ṣe everybody. Ó níran, ìdí jẹ́ kó máa ràn. Òun nígbà tẹ́ bá ti lọ ń fẹ́ ìyàwó, tẹ́ ẹ mọ̀ dí ìyàwó tẹ́ ẹ fẹ́ dáadáa, bóyá níran wọn àbísínwín a máa dà wọ́n láàmú bẹ̀, àbí níran ìdílé ọkọ àbísínwín a máa dà wọ́n láàmú bẹ̀. Kò wá sínú ìdílé tí kinní yìí ti máa ń ṣẹlẹ̀ tí wọn kì í ní solution àbísínwín. Ó ní tí wọ́n máa ń lò. Ó láwọn ìdílé kan lẹ̀ Yorùbá, instantly tí obìnrin bá ti ń gbọ́ hùn ẹ́ tí ibi ọmọ sọ̀kalẹ̀ báyìí, àṣejẹ tí wọ́n ṣe fún instantly
akọ aláǹgbá méjì ni wọ́n lò fún tí wọ́n fi ṣe àṣejẹ fún ẹnìyẹn nítorí kó lè rọmọ míì bí nírọ̀rùn lẹ́yìn ilé tó bí mu kó má bàa wọ oko páfí. Ọ̀pọ̀lọpọ̀ tó bá wá kàwé wọ́n wá gbé ege ẹsẹ̀ pé àmì ọ̀rẹ́ jẹ́ kíyàwó tàbí kóbìnrin yẹn gan-an yarí pé mi ò bá wọn jẹ́rú nǹkan yẹn ọlọ́mọ jẹ́ ń bá wọn jẹ́. So at the end of the day obìnrin yẹn wá rò pé àwọn ìdílé yẹn ló gbógun ti òun tóun ò fi bímọ. Àwọn yẹn orò ìdílé àwọn ni wo ìyá alágbájá bó ṣe ṣe lóun náà ṣe ṣe tí ò fi bímọ míì dè ní deyọ̀ kan ti ń gbé káàkiri yẹn lọ. Eléyìí náà tó ń wo èyí tí òjò bímọ míì nìyẹn tí fi gbọmọ kan kékeré káàkiri lénìí pé kò náyàn ní nǹkan kan. Akọ aláǹgbá méjì ni wọ́n fi ṣètò yẹn ó tán sábíyámọ́ lọ. Wàhálà kan wà nílẹ̀ Yorùbá kì í ṣẹlẹ̀ Yorùbá nìkan tí mo sábà ń ṣe àwọn èèyàn tẹ́ bá rẹ́ni tí à ń bí aṣọ obìnrin ológun. Níjọ́ kan mo wà nínú ilé pẹ̀lú bàbá wa tó kú láìpẹ́ last year ànákú àṣeléyà tán láti ànákú tó jẹ́ bí ọ̀nkú dáàdì tèmi bẹ́ẹ̀ àbúrò bàbá tiwọn ni bàbá yẹn ṣẹ̀ṣẹ̀ kú ni. Bàbá ń bóbìnrin pọ̀ nù ọmọ wọn. Bàbá kan wá sọ̀kalẹ̀ bàbá yẹn náà ṣẹ̀ṣẹ̀ kú ní ká tó ṣe léyà ilé ni bàbá òun ló dàgbà jù lágboolé wa. Bàbá yẹn wá kí wọ́n jọ́ tán ní bàbá bímọ bíi around 7 years ago. Bàbá ò tí ì bọ́kùnrin bíi 7 years kẹ̀ lẹ́ẹ̀kan ti wọ bíi 14-15 bí ọ̀rọ̀ bíi 20 years ago lọ̀rọ̀ tí mo sọ yìí. Bàbá wá kí wọn pé lágbájá báríkà wọn níyàwó rẹ̀ bímọ wọn lóbìnrin ló tún bí wọn náà pé first wife náà obìnrin ló bí second wife náà tún wá ń bóbìnrin. Bàbá ní wọn àkẹ́sí sọ̀rọ̀ obìnrin tó ń bí yìí ó lóògùn o bọ̀ wọn àsọ ògùn yẹn tán fi lọ. Kémi tó wá rìn pàdé ẹni tí ẹ pé wọ́n fi ògùn yẹn bí. Bọ̀ bàbá padà rìnrìn àjò lórí ẹ̀ wọ́n wá bí ọkùnrin kó tó di kan kú. Ọkùnrin yẹn wá kéré ó ṣe wà bí 14-15 years báyìí ni. So náà fi bí ọmọ yẹn kí irú èmi báyìí wá pàdé èèyàn kan tó sọ fún mi pé bàbá tòun nǹkan fi bí òun nìyẹn lọ́kùnrin tóun fi wáyé lọ́kùnrin ìgbé ńgbà tí so bàbá fi bí ọmọkùnrin ẹ̀yọ̀ kankan ṣoṣo tán nílé ayé wọn nìyẹn tán fi kú lára ìyàwó méjì ìyàwó kan ló bọ́kùnrin so ìrìn àjò náà fi bí. Ẹ̀kọ́ yẹn bẹ táwọn èèyàn mọ̀ nílẹ̀ Yorùbá ṣùgbọ́n ogun gidi kì í flow báwo èèyàn ṣe máa ń rí kì í ṣe nǹkan tí máa ń flow just anyhow. Ní tí wọ́n fi ń pè ní àṣírí nù tó fi wà ní secret ìtẹ́ bá ti ń rí lórí atẹ́gùn irọ́ ni oògùn pamọ́ ìkọ̀kọ̀ ni táwọn kì í sì ṣe màjíìkì. Ìwọ tó bá wá màjíìkì lọ́mọ ní problem pa oògùn tó bá ti rẹ́ èèyàn tí ń complain pé oògùn ṣiṣẹ́ màjíìkì ni ń wá. Ẹ má ṣe wàhálà lórí ọ̀rọ̀ àwọn oní màjíìkì. Àwọn tí wọ́n mọ̀ ń pa oògùn tí ń ṣiṣẹ́ wọn ò kì í ṣe òpìdán. Ó dẹ̀ máa ń lọ wọn lára kí wọ́n tó yọ̀ǹda oògùn jáde kì í ṣe ń tẹ́ ẹ lè rí ní dẹ̀ǹdẹ̀lẹ̀ kì í flow. Àṣírí tó pamọ́ ni àṣírí tó pamọ́ àṣírí tó pamọ́ ni. So mi fi wá polówó oògùn mo kàn fẹ́ fi sọ̀rọ̀ nípa ibi táwọn bàbá wa báṣẹ́ dé ní nínú ayé torí pé ẹ má jẹ́ n parọ́ tàn yín jẹ àwọn èèyàn wa ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń ṣàwọn èèyàn ní ó wà ní kọ́lọ́fín tọ́lọ́hun ò fún wọn lẹ́bùn láti rí. Àṣírí lẹ́gbọ́n yẹn tí èèyàn bá kó igba oògùn jọ
ó lè jẹ́ 3 4 péré ní ṣiṣẹ́ náà àwọn oògùn yẹn tóun náà sì dúró lórí pé olóògùn ni mí 3 yẹn tí ó fi lọ́kàn balẹ̀. Ṣùgbọ́n ẹ wá wúrọ ẹni yẹn kó tó lè yọ̀ǹda 3 yẹn àwọn èèyàn máa ń ṣe wàhálà lórí ẹ̀ gan. Nírú nǹkan tí bàbá kan tí mo sọ tán ẹ̀ nígbà kan tí wọ́n nígbà tí wọ́n bí bàbá yẹn lérí Iléṣà lérí Ilẹ̀ Ìjẹ̀ṣà, mo ti sọ rí lórí ìkànnì yìí. Wọ́n bí bàbá yẹn, gbogbo onífá tó dífá sọ pé bàbá yẹn ò ní jẹ́yàn láyé. Bọ̀ bàbá tó bí òun kan náà lọkùnrin sí bàbá ẹ̀ bí, bàbá ẹ̀ wá ṣe wàhálà lórí ẹ̀ pé kò possible kó jẹ́ pé ọkùnrin kan ṣoṣo tó ń bí kò wá ní jẹ́yàn. Bàbá yẹn lọ sin gbà fún àìmọye ọdún nítorí pé bó ṣe rí nìyẹn ẹ̀yin ènìyàn mi. Ọlọ́run ọba tó láyé yóò mọ̀ wá pẹ̀lú wa. Bàbá yẹn wọ́n wá ní ẹsẹ̀ kan, mi ní sọ̀rọ̀ púpọ̀ lórí bàbá yẹn tí mo ti sọ sẹ́yìn. Wọ́n wá ìrìn àjò bàbá yẹn kan. Bàbá yẹn jẹ́yàn láyé ó sì rí gbà rẹ̀ lò. Kódà àwọn oṣù ogun owó fún kẹlẹ̀ bá mọ̀. Torí tí Ifá sọ ni pé kódà tán bá ṣoògùn owó fún kò ní jẹ́ nínú tí bàbá yẹn mú wálé ayé. Èmi àti bàbá yẹn kì í sọ̀rọ̀ wọn ní apàdé ni ní ìlú kan létí Kòòlù Ìlọrin láti pàdé tí wọ́n ti ń bá bàbá yẹn tẹ̀sáàbù tí bàbá yẹn sọ pé ọkùnrin yìí ọjà náà mọ nǹkan tó ń sọ pé ṣùgbọ́n bí mo ṣe dúró yìí pẹ̀tẹ́ẹ̀sì méjì mo kọ́ tó dúró tira wọn, mo sì rán gbogbo àwọn ọmọ mi lọ lóyìnbó lọ kàwé pé èmi tán ní jẹ́ èèyàn nu. Bàbá mi ṣoore fún mi, ó jìyà nítorí mi láti lọ wá agbára kankan nílẹ̀ Yorùbá tá a wà yìí náà ni o. Wọ́n sì wá agbára yẹn kan, wọ́n dẹ̀ gbé agbára yẹn lé òun lọ́wọ́ tóun ò ní yọ̀ǹda fẹ́ da láyé tó ìfà yé lẹ̀. Bí tọ́rọ̀ parí sínú kò jù bẹ́ẹ̀ lọ. Kẹ́lẹ́ mọ́ tán pè láṣìírí kì í ṣe téèyàn máa rí easily. Èèyàn máa dààmú lórí àṣírí ni. Ẹrù pé àwọn èèyàn kan dédé rìn lórí ilẹ̀ pẹ̀lú pé kinní kan. Èèyàn ò lè jókòó síbi kankan ọmọ kan máa nítorí pé olówó lọ́wọ́ kan máa gbowó rẹ ni. They will not give you the original. Because àwọn tán ní lọ́wọ́ ẹ̀mí wàhálà náà fi rí. Torí ẹ̀ táwọn máa ń wá nǹkan máa kàn máa rẹ́rìn-ín máa dákẹ́. Mi ì fẹ́ disturb ara mi lórí ẹ̀. A máa dákẹ́ because wàhálà wà lórí kinní yẹn gan láti get. Kò easy. Ẹ mọ́ jẹ́ parọ́ tẹ̀yìn jẹ. Òdodo tó korò ní o. Òdodo tó korò. Mo fọlọ́run bá búra. Bó ṣe rí nù. Oògùn bẹ bọ̀ kò common kò pọ̀ báwo yẹn ṣe máa rò pé máa flow. Ń wà tí ń jẹ́ bọ̀ kò flow. Bó ṣe rí nù. Ọlọ́run ọba láàánú tó dá ayé òun ọ̀run. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá ń wá yàwó ìbá sàn kẹ́ máa fi wẹ́lọ̀ ju kẹ́ máa rí fúnra yín lọ. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń wá ọkọ kì bá sàn kẹ́ máa fi wẹ́lọ̀ ju kẹ́ máa wá fúnra yín lọ. Ìfìyàwó wẹ́lọ̀ òun náà léwu sọ pé wọn ò lè fẹ́lẹ̀ tí ò dá fún yàn but nínú títí wọn at least 50-50. Bọ̀ ilé tí yẹn lọ wá fúnra yàn ló burú jù like 70% ló máa ń wọ 0. Wọn làwọn lè ta sọ pé wọ́n ṣe marriage tẹ́nìkan sọ pé wọn ò bá àwọn èèyàn ṣe marriage ṣe wedding máa sọ tí wọn àgbọ́njọ́ kejì pé wọ́n ti túká wọn ò rà mọ́ pé gbogbo wedding tó ń ṣe ní last year gbogbo wọn náà túká pé owó tó ń dẹ́ fẹ́ raṣọ yẹn wọ́n gan millions ni pé at the end of the day kò sí lè tán fẹ́ ra wọn at the end of the day. So n tó gbé wa wá gangan nìyẹn àṣà Yorùbá ni láti lẹ̀ pé ẹ wádìí ẹni tẹ́ fẹ́fẹ́ dáadáa kì í ṣe ilé babaláwo lèyàn ti máa wádìí ọ̀rọ̀ ìyàwó kì í ṣe ilé adáhunṣe o kì í sì sọ́dọ̀ pásítọ̀ àti àáfàá. Pásítọ̀ náà máa ṣìyàwó fẹ́ àáfàá náà máa fẹ́ olórí burúkú obìnrin wòlíì obìnrin náà máa ṣe ọkọ yàn. Àṣírí lè gbọ́ lẹ́nu mi lénìí nígbà tí wòlíì tó nǹkan ti ṣe ọkọ yàn tó wọ́n á sọ fún wọn pé ọkọ tí wọ́n fẹ́ fẹ́ òun ọkọ rẹ̀ kìnnìkan ní àwọn kan dá àmọ́ ara rẹ̀ ni
ọ̀nà tá máa fi ń gbà wáyàwó láti jọ́ nìyẹn. Wọ́n á ti àwọn èèyàn síta ni pé kí wọ́n lọ wádìí obìnrin tí wọ́n fẹ́ fẹ́ dáadáa. Àwọn tí sì máa ń wádìí ẹ̀ lórí ọpọ́n Ifá, alẹ́ àárọ̀, ọ̀sán àtalẹ́ obìnrin náà máa ń wò. Wọn yìí wo sóbìnrin dàbí ò dá tẹ̀yìn ń bá kiri. Èyí tí wòlíì kan sọ pé ọmọ yẹn ní àsìkí tó pọ̀ lára, irọ́ funfun ni. Ṣiṣẹ́ ọ̀dọ́ de àsìkí ara obìnrin. Ṣé wọ́n gangan fúnra rẹ̀ tó fẹ́ sọ̀rọ̀ ṣiṣẹ́? Sásìkí ó kàn déédéé máa jábọ́ látara obìnrin fún ọ ni. Ibi tí ẹ̀rọ wà nìyẹn, ẹ̀rọ níbi ọ̀rọ̀ sísọ àwọn tí ríran. A ti sọ̀rọ̀ nípa àwọn aríran náà lọ, wọ́n ti da yé àwọn èèyàn rú. Ẹ ṣọ́ra ṣe nípa ọ̀rọ̀ oníyàwó fífẹ́. Ẹ ṣọ́ra ṣe gan. Ẹ̀kọ́ tó pọ̀ tó wà nínú ẹ̀ náà ni pé ìfarabalẹ̀, ìfaradà àti béèyàn ṣe máa wáyàwó. Ti ìlànà àtijọ́ yẹn, òun ló dàbí kó dájú. Ẹ farabalẹ̀ lórí ẹ̀. Tẹ́ bá róbìnrin tó wù yín, ẹ tọ́ àwọn bàbá yín lọ. Mo róbìnrin o, iṣẹ́ wà fún yín láti ṣe, ẹ bá ń lọ ilé wọn. Ẹ lè délé wọn kí wọ́n so bí mẹ́ta mọ́lẹ̀ tí wọ́n máa fẹ́ gba fún wọn lóúnjẹ. Ibẹ̀ náà lẹ́ ti mọ̀ pé ìtẹ́fẹ́fẹ́ tó ní òyànú kò ní ìdíkẹ́ lọ yẹ̀ wò. Torí ṣe bá dọ́dọ̀ wòlíì ó sọ fún yín pé àṣà ara rẹ̀ àṣà ajé ni. Lẹ́ni tí wọ́n fẹ́ gba fún àwọn ẹ̀gbọ́n rẹ̀ lóúnjẹ nínú ilé. Ibi tọ́pọ̀lọpọ̀ ti ṣìyàwó fẹ́ nù o. Tọ́pọ̀lọpọ̀ ti ṣìyàwó fẹ́. Ọlọ́run dẹ̀ lè bọ́ ṣe kó mọ̀ síwín tiẹ̀. Kó jẹ́ pé gbogbo ọmọ tí ó bí fún pátá síwín ló bí jọ. Ibi tí wàhálà wà nù tó pamọ́ nínú ẹ̀jẹ̀. Wọ́n á máa produce wèrè nínú ọ̀ràn yẹn. Ìwọ náà gbé wèrè wọnú ọ̀ràn yín nù. Àwọn area yẹn ni ẹ lọ wò dáadáa. Ẹ lọ wò. A sọ pé a fi tàbùkù àwọn tó ní irú àwọn àléébù yẹn nínú ọ̀ràn. Ibì kan làwọn náà ti gbé. Níbi àìkíyèsára làwọn náà gbèrú rẹ̀. Òṣì tẹ́ ń wò yẹn, ìpọ́njú tẹ́ ń wò yẹn, èèyàn máa kó látara èèyàn níbi fífẹ́ ra èèyàn kiri. A fi yọ anybody but ìkíyèsára lórí afẹ́fẹ́yàwó, afẹ́fọ́kọ. Ó ṣe pàtàkì. Ìṣúlé tí bọ̀dá lẹ́gẹ́ ń ṣe lórí kíní pé irresponsible man. Wọ́n yìí ti irú rẹ̀ tó bá di ìyàwó tí wàhálà bá lọ dé, ọ̀ràn ńlá ni o. Lẹ́gẹ́ ò ní bá yín dá sí mọ́ o. Ní ìbáṣẹ́ lẹ́gẹ́ jẹ́ èmi kàn ń sọ gbogbo irú àwọn irú ìyàwó bẹ́ẹ̀ tí máa bí nìyẹn. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ọba, ó wà lára nǹkan tí ń da orílẹ̀-èdè irú lénìí. Nítorí pé àwọn tá à ń fi wọ́n so lórí, ǹjẹ́ wọ́n yẹ lólórí? Ǹjẹ́ nínú ìran wọn wọn a máa tòlú? Ẹni tí ìran wọn yìí tòlú tó rẹ̀ ló fi scarce. Ẹ lọ wò ó nílẹ̀ Yorùbá látàrí Awólọ́wọ̀. Irú èèyàn bí Awólọ́wọ̀ ṣe wá sọ wọ́n tá a wá rí irú rẹ̀ mọ́. Tó yẹ pé àwọn táwọn á rí oríṣiríṣi là ń rí lénìí. So ibi tí nǹkan ti wọ́ nìyẹn. Ẹni tó wá dáná fún wa pé èmi ni màá ṣe chairman local government yìí, ṣé ìran bàbá rẹ̀ tó àdúgbò rí? Ṣé ìran bàbá rẹ̀ tó tó àdúgbò sọ́n tó rí? Ṣé bàbá rẹ̀ ṣe adákúnjà? Tọ́ra bàbá kan wà tẹ́ bá pè wọ́n síjà pé ẹ wá ṣẹ́tù tọkọtìyàwó ní òdájà lẹ̀ níbẹ̀ yóò tó sọ díran tó tí ò ní lójútùmọ̀. Torí pé kì í mọ bí wọ́n ṣe parí ẹ̀jà. Bọ̀wọ́n lẹ fẹ́ kó lídìí odidi àdúgbò. Bí tí wàhálà wà nù, irú tọ́mọ wọn bá dẹ̀ bí, irú wọn náà wà nù àwọn ọmọ wọn tí wọ́n bí. Kò sí bẹ́ẹ̀ sí fẹ́ ṣe. Kò sọgbọ́n tẹ́ fẹ́ dá sí. Àfi tí ìbáṣe bàbá yẹn ló bí àwọn ọmọ yẹn lókù. Làwọn ọmọ rẹ̀ ò ní yarú tí bàbá yà. So abẹ́yìn ni ẹ̀yin ènìyàn wa, ẹ fi sùúrù yanjú ọ̀rọ̀ ayé. Tá a bá fi ilẹ̀ pé kó máa lọ bẹ́ẹ̀, tẹ́ bá fi òkú ìyá wèrè dá wèrè, wèrè ó sùn ìyá rẹ̀ jẹ́. Wèrè ó sùn ìyá rẹ̀ jẹ́ o. Ẹ má bínú gbogbo ẹni tọ́rọ̀ yìí bá ta sí, ẹ má bínú sí wa o. A fi ṣe àtúnṣe sáwọn kankan tó kù díẹ̀ kó tó ní o. Ẹ má bínú o. Àsùnjí o.